ẹ kú dédé ìwòye gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí gbogbo ẹ̀jẹ̀ tí ń retí ẹ̀ náà la kí pé ẹ káàbọ̀ ẹ kú àtàárọ̀ ẹ sì kú àkókò tí a wà yìí ẹ káàbọ̀ sórí ètò tí ẹ ti ń retí tá a mọ̀ sí kí ló ṣẹlẹ̀ láti iléeṣẹ́ tẹlifíṣàn ìpínlẹ̀ Ògùn OGTV nílùú Abẹ́òkúta ẹ ti mọ̀ pé tá a bá ti dé sórí ètò ọ̀hún àwọn tó ń ṣẹlẹ̀ nígboro kí ló ń ṣẹlẹ̀ kí ló ń tó ń jà rẹ̀ tí a gbọ́dọ̀ jẹ́ kára lékẹ́ mọ́ bó ṣe ń lọ nígboro wọ́n sì ní ó ń bọ̀ àwàlá dẹ́ẹ̀dẹ́ ní gbogbo ohun tá a ti ń pariwo tá a ti ń gbọ́ ó ti débì kan o ó ti ṣẹlẹ̀ níbì kan o ṣùgbọ́n báyìí tiwantiwa wọn ní tẹnitẹni tàkísà tààtà a sì gbọ́dọ̀ tọ́jú ẹ̀ kẹ́ a mọ̀ bí gbogbo ẹ̀ bó ṣe máa lọ a tún ti dé ní ọ̀sán tòní orúkọ ọmọ òun ní ìjáwọ̀ Olúmáyọ̀wá Àbàjìgẹ́ náà ni mo jẹ́ àtọ́kùn ètò yìí lọ́sàn tó ní ó tábọ́ lónìí oníṣe pẹ̀lú ọ̀rọ̀ ìlera láyìíká wa nípínlẹ̀ Ògùn bó ṣe ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀ Yorùbá bọ̀ wọ́n ní ẹni tó tún mojú ògùn ní pàdínì rẹ̀ lára ohun tá a mú wá náà ló ń ṣe pẹ̀lú àrùn onígbá méjì tó lè bó ń pè ní kọ́lẹ́rà àwọn ọ̀nà wo la lè gbà àwọn ètò wo la lè gbé láti dènà àtànkálẹ̀ àrùn onígbá méjì ní agbègbè wa àti ní ìpínlẹ̀ Ògùn lápapọ̀ àti gbogbo ibi tẹ́ tí wò wá kí ẹ̀ náà ni wọ́n bó ṣe ń lọ torí ẹ̀ láti ní àlejò tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ tó mọ̀ pa ẹ̀ dáadáa wọ́n ní ẹni tó mojú ògùn nípa ìdílé ẹni tó bá mọ àtiwọ́ olùnàgún wọn náà ní òsàn àti lọ ẹ̀ àwọn tó ti ń bá wa wò ó tó ti ń sọ nípa ètò ìlera àyíká àwọn náà ní àlejò wa lónìí ẹ kí máa fi àlejò àwọn ní pápá torí àròjọ mùsùlùmí ibi afẹ́ yà sí pọ̀ ká mọ bó ṣe ń lọ lórí àrùn onígbá méjì èyí tí àwọn ará ti ń pariwo pé ó ti ń bọ̀ tí ó tiẹ̀ ti wá dé àwọn ò tí mọ̀ ẹnu wọn láti lè gbọ́ àlejò wa tọ̀sán òní àwọn náà ní ọ̀gbẹ́ni Olúwawẹ̀mímọ́ ọ̀nà ẹ̀kọ́ wọn ní orúkọ gan ó tún bá iṣẹ́ tó ń ṣe mu Olúwawẹ̀mímọ́ ètò ẹgbẹ́ tẹ́yìn náà bá tún àyíká yín ṣe tí Wẹ̀mímọ́ bá mú yín àjẹ́ pé orúkọ ní róní àwọn náà ní olórí ní ẹ̀ka ìlera àyíká àti ìṣàkóso ní iléeṣẹ́ tó ń rí sí ètò àyíká ní ìpínlẹ̀ Ògùn àwọn àlejò wa lọ́sàn-án tòní ẹ bá mi kára lé. atọ́kùn àti gbogbo aráalé mo kí wa yákèyádò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ orísun òtò yìí ṣé ara ò lébi ṣé àlàáfíà ní abá gbogbo ilé ẹ káàsán gbogbo. ẹ káàsán wọ́n ní ká má fi ọ̀pá pọ̀ lọ́pọ̀lọ́ péjọ tá a bá débi iṣẹ́ wọn ní ṣe là á ṣe ní pápápá àrùn onígbá méjì tí wọ́n mọ̀ sí kọ́lẹ́à àti kà á láìmọye ìgbà wípé ó ti dé àwọn ìpínlẹ̀ kan ó ti dé bí ìpínlẹ̀ bí ọgbọ̀n ó tiẹ̀ ti wá wà lẹ́gbẹ̀ẹ́ wa gangan nípínlẹ̀ Èkó tó sì ti ń dá ẹ̀mí èèyàn légbodò ta ní àfẹ́kódé ìpínlẹ̀ Ògùn àwọn náà ní iléeṣẹ́ tẹlifíṣàn yìí ojoojúmọ́ là ń ṣe ní léraléra gan ni à ń fi àwọn ètò kan sórí amóhùnmáwòrán wa táwọn aráàlú lè máa rí pé ó yá ẹ ṣọ́ra fún kínní o ṣèbí kínní kò ṣáà ti dé ìpínlẹ̀ Ògùn. ẹ ṣe lákọ̀ọ́kọ́ mo fẹ́ kí a wo àrùn onígbá méjì tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ nǹkan tí mo fẹ́ kí a mọ̀ ní wípé ó jẹ́ àìsàn tó jẹ́ wípé kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà nìkan àwọn onímọ̀ nípa ìlera WHO wọ́n jẹ́ kó yé wa wípé àjọ àgbáyé tó ń rí bẹ́ẹ̀ ni tó ń rí ètò ìlera wọ́n jẹ́ kó yé wa wípé bó ti wà yìí sìn bí orílẹ̀-èdè mẹ́rìnlá ni ó ti kàn ìyẹn kìíní tà sọ. bẹ́ẹ̀ ni mo sọ fún yín orílẹ̀-èdè mẹ́rìnlá ló ti kàn tó mú ilẹ̀ Áfíríkà mọ́ ṣe rí àrùn onígbá méjì yìí ó jẹ́ àrùn tó jẹ́ wípé tabaníká kọ́kọ́ mú láti kí ni à ń pè ní àrùn onígbá méjì. ó yẹ tuntun ṣàlàyé. ní ìgbà àtijọ́ àwọn òbí àwọn ìyá wa wọn ní òye irú àrùn yìí tó bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ibi tí orúkọ yẹn ti ṣẹ̀ wá àrùn onígbá méjì ẹni tí irú nǹkan bẹ́ẹ̀ ń ṣe nítorí àwọn ohun tó dè mọ́ pé ohun tó máa fi máa ní ìtọ́ka sí pé àrùn yìí ni pé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ á máa bì
a máa yàgbẹ́, a máa ṣe gbọ̀nsẹ̀. a máa ṣègbọ̀nsẹ̀, bẹ́ẹ̀ ni a máa bì. Nígbà yẹn àwọn ìyá wa ṣe mọ̀ pé láyé àtijọ́ igbá la máa ń lò, agbégbá kan sẹ́yìn, wọ́n á gbégbá sí iwájú pé ìgbà tó ń bí o gbégbá síwájú máa bì síwájú, wọ́n tún wá gbégbá kan náà fún ní ẹ̀yìn tó ń ṣègbọ̀nsẹ̀ sí, kó ṣe gbọ̀nsẹ̀ sí, bí ó ṣe di àrùn onígbá méjì òun nìyẹn. Àrùn yìí jẹ́ àrùn tó jẹ́ wípé ó ṣe yọ nípa omi tó jẹ́ wípé ó ti ní kòkòrò yìí tó ti ní kòkòrò yìí nínú tí a ń pè ní Vibrio cholerae. Tó bá ti ní kòkòrò yìí nínú, ó ṣeé ṣe fún ẹni tó jẹ́ wípé bóyá yálà níbi tó ti lọ ra oúnjẹ tó ti ń jẹun, tàbí ibi tó ti lọ ṣègbọ̀nsẹ̀, tàbí tó ti lọ ṣe nǹkan míì ló ti ṣe alábàápàdé àwọn àrùn yìí, nítorí pé àrùn yìí kìí ṣe àrùn tá à ń fojú rí. Ẹ rántí nígbà tí COVID-19 dé, ṣe wọ́n pé irú nìyẹn virus nìyẹn bá dé. Ṣe rí kọ́lẹ́rà yìí bacteria disease ni, tó jẹ́ wípé ó jẹ́ àwọn kòkòrò tó fà á, àwọn kòkòrò tá a lè fi ojú wa méjèèjì báyìí tá a lè fi rí ni. Ṣe wọ́n pé tí yànmùyànmú bá jẹ yín tó ń fa malaria, rí yànmùyànmú sáré pa, ṣùgbọ́n kòkòrò eléyìí lè rí. Òun ló fi jẹ́ pé ó léwu púpọ̀, ó jẹ́ ohun tó yẹ wípé ó ń ṣe ìjàmbá kíákíá. Nígbà tó bá ti wọnú ẹ̀yà ara, ó níbi tó ń lọ, tó bá dẹ̀ ti tu oró ẹ̀ sínú ẹ̀yà ara yẹn, àwa máa lé sí, báwọn dẹ̀ ṣe ń lé sí ó dàbí àwọn ìta àfojú rí ń bí, torí pé inú làwọn wà, bó ṣe ń lé sí yẹn ó máa ń yára ju ìta àfojú rí. Tó bá dẹ̀ ti lé sí bẹ́ẹ̀ yẹn, ẹni tó bá wà lára ẹ̀, bóyá yálà mi tó ti lọ gbọ̀nsẹ̀, á yàgbẹ́ bóyá létí gọ́tà ló ti yàgbẹ́ ni, tọ́gbàrá dé tó ṣàn ibi tó ṣègbọ̀nsẹ̀ sí, tàbí níbi tó ti lọ pọnmi létí odò, tẹ́ni tó ní lára tó ṣègbọ̀nsẹ̀ sínú odò, tómi yẹn fọ̀ kọjá tó ń ṣàn lọ, ó lè jẹ́ ní omi yẹn náà ni àwọn àbókí tó ń ta èso wọ́n á kàn wọ́n pé káwọn bu omi yẹn káwọn fi ṣan èso tí àwọn fẹ́ tà. Èso yẹn nígbà tó bá ti fi ṣàn lára, àwákọ̀ débẹ̀ a rí pé èso yẹn dùn wò lọ́kọ̀ jẹ́ ń dúró kí n yà kí n rà, láti bẹ́ẹ̀ à ṣe alábàápàdé kòkòrò yìí, á wá wọ inú ara padà, á bẹ̀rẹ̀ sí tún máa bí sí, bẹ́ẹ̀ la ṣe máa tàn yìí ká. Ẹ má ẹ̀ ká fi ọ̀pá pọ̀ lọ́pọ̀lọpọ̀ jù, ọ̀pọ̀lọpọ̀ ti mọ ìtumọ̀ àrùn onígbá méjì, ṣùgbọ́n ìbéèrè mi ni pé ní ìpínlẹ̀ Ògùn báyìí àwa ń fetí gbọ́ ni pé ó ń bọ̀ ṣó ti dé ìpínlẹ̀ Ògùn. Ìyẹn ní àwọn ìgbésẹ̀ wo la lè bẹ̀rẹ̀ sí ní gbé tí a fi máa dènà tí òfin ní fẹ̀ ju ibi tí ó mọ lọ. Ṣé nǹkan tí mo sọ ti yé sí? Bẹ́ẹ̀ni. Ṣó ti dé, tí ò bá ti dé kí la máa ṣe kó má bàa dé, tó bá tiẹ̀ tí wá dé kí ni àwọn ọ̀nà tá a lè lò láti má jẹ́ kó tàn ju ibi tó dé lọ. Ẹ ṣe olótùú, tí n bá sọ fún wa pé kò ì dé, irọ́ ni mo pa fún wa. Ó ti dé sípínlẹ̀ Ògùn. Bẹ́ẹ̀ ni. Pẹ̀lú bá ṣe ń ṣò ẹ̀ tó yẹn. Ó ti dé. Àwọn tí a rí nínú àwọn tó kàn nígbà tí a ṣe tá a fi mú fílẹ̀ dáadáa, tá a béèrè, tá a wádìí báwo ló ṣe lọ, báwo ló ṣe, a rí wípé nínú wọn náà wọ́n jẹ́ àwọn tó yẹ wípé wọ́n kó láti ìpínlẹ̀ Èkó wá. Wọ́n ti ń wọlé. Ìṣẹ́dẹ̀ mọ̀ pé ọ̀dọ̀ wa níbí a máa ń pè ní olùtọ̀nà, bíi pé ibi tó ṣílẹ̀ fún gbogbo àwọn ènìyàn láti gbà kọjá, gateway state, à ń gbàbẹ̀ lọ, à ń gbàbẹ̀ bọ̀. So ìgbà tá a ṣe olùtọ̀nà àwọn tí wọ́n ní àìsàn yìí tí wọ́n lọ sí ilé ìtọ́jú ló máa ti jẹ́ ká mọ̀ pé àwọn ti rí àwọn cases báyìí o, tí wọ́n á dẹ̀ sọ fún wọn pé ẹ manage ẹ o, ẹ ṣe ìtọ́jú ẹni yẹn o, tẹ́ bá rí pé agbára yóò ká, ẹ jẹ́ kí wọ́n gbé wọn wá síbi ilé ìtọ́jú àpapọ̀, ìta ń pè ní isolation center, níbi tó ti ń tọ́jú wọn ní fíní àwọn yẹn náà wà. So tí bá ní kò sí, irọ́ ni mò ń pa. Àwọn ọ̀nà táwa lè gbà gẹ́gẹ́ bí ẹ ti béèrè láti dènà ẹ̀ ó pọ̀.
èkíní ni wípé irú àsìkò báyìí àwọn omi tá a bá mọ orísun ẹ̀ a gbọ́dọ̀ kọ̀ déédéé máa bù ká máa mú wọ̀wọ̀wọ̀wọ̀ bẹ́ẹ̀ ni omi mímu tẹ́ ẹ bá rántí ìtẹ̀kọ́ tó ṣẹlẹ̀ òfìò ni wọ́n ní àwọn ènìyàn jẹ omi tí a wá jáde láti inú òfìò òun ni àwọn ènìyàn mu ó ṣeé ṣe ṣe wọ́n pé òfìò àwọn èso ilẹ̀ ni ó ṣeé ṣe kó jẹ́ pé omi tí a fi gbìn ló ti ní kòkòrò yìí nínú tó wọnú òfìò yẹn tàbí kó jẹ́ wípé nígbà tí wọ́n lọ òfìò yẹn tó fẹ́ wa omi ara ẹ̀ kó jẹ́ pé omi tí wọ́n lò mọ́ láti fi wa adùn ara ẹ̀ síta òun ni ó ní kòkòrò yẹn nínú nípa bẹ́ẹ̀ ohun tá a bá wọn máa mu tàbí ní jíjẹ tá a bá ti mọ orísun ẹ̀ ohun tó dára jù ní wípé ká rí àrídájú wípé a ṣe omi yìí ó jiná ká tó máa mú ká máa ṣe omi báyìí bẹ́ẹ̀ ni òun ni ohun tó lè tètè bá wa dẹ́kun ẹ̀ tàbí tá a bá ti ní omi wa ó ní àwọn egbògi àwọn tablet kan water purifier náà máa ń pè é tó fi ń pa kòkòrò ní omi tí wọ́n ń tà á fi sínú omi á lè dẹ́kun àwọn kòkòrò yẹn nínú omi fún mímu fún wa ọ̀nà kan nìyẹn ọ̀nà kejì tó ní wípé nígbàkúgbà bóyá a lọ ilé ìgbọ̀nsẹ̀ ni àbí a fẹ́ jẹun ni ká rí wípé a fọ ọwọ́ wa ìsìn tó jẹ́ pé àwọn ọmọléèwé ti wọlé tẹ́ bá rántí láyé ìgbà yẹn tá a bá máa wọlé nílé ìwé ó máa ń níbì kan lẹ́gbẹ̀ẹ́ ká tó wọlé tó máa ṣe igi kan sí tó máa fi àwọn olóyìnbó pè ní wọ́ṣán ẹ̀ṣẹ́ tá a fi fọwọ́ tá a máa fi ike báyìí tá a máa fọwọ́ wá ní ká aṣọ ọwọ́ wa dá ká bá ṣe tó ń gbọ́ níléèwé tá a ń lọlé gbogbo ẹfun tó ti wà lọ́wọ́ wa wọ́n á ní ká fọ̀ ká má máa kó ìdọ̀tí lọlé bẹ́ẹ̀ gẹ́gẹ́ gbogbo iléèwé gbọ́dọ̀ rí wípé ó di dandan fún wọn. ẹ̀bẹ̀ náà nígbà covid náà ṣé eléyìí náà ó tún lè báyẹn náà ní débi pé àbí ká fọwọ́ ká sáfù omi ká sáfù gbogbo ẹ̀. bẹ́ẹ̀ ni ṣe rí kò sáìsàn tó burú tó àìsàn àìfojúrí àwọn kòkòrò tó fà wọ́n yìí àwọn kòkòrò tá a lè fojú rí ni nítorí pé nígbà tó bá wọ ara ẹ ní mọ̀ pé ó ti wọ ara àfi tó bá bẹ̀rẹ̀ sí farahàn nínú ara lè máa tó mọ̀ ṣùgbọ́n tí ẹ̀fọn bá jẹ yín ẹ ti mọ̀ pé ẹ̀fọn tó jẹ mí yẹn àìsàn ibà ló ń bá bọ̀ ló mú ẹ ti mọ̀ ṣùgbọ́n ilé ọmọ ìgbà tó wọlé ẹ lóye ìgbà tó wọlé kó tó di wípé ó bẹ̀rẹ̀ sí ṣọṣẹ́ nínú ara. ẹ ṣeun a ṣe ń padà bọ̀ lọ́dọ̀ àlejò wa ọ̀gbẹ́ni Olúwawẹ̀mímọ́ ọ̀nà ẹ̀kọ́ ẹ ká lọ sókè lọ́hùn ká dànù dúró díẹ̀ tá bá padà dé a tún máa tẹ̀síwájú lórí ohun tó ní ṣe pẹ̀lú àrùn onígbáméjì torí pé tí ì sọ bí tá a ti rí ṣé a ti rí àkọọ́lẹ̀ àwọn tó ti bá lọ àbí àti rí ní ìpínlẹ̀ Ògùn ẹ ká lọ sókè lọ́hùn tá a dé padà a máa tẹ̀síwájú. ẹ̀yin ènìyàn wa ǹjẹ́ mọ̀ wípé àrùn onígbáméjì tí a mọ̀ sí kọ́lẹ́rà kì í dédé ṣẹlẹ̀ ìwà ìbìkítà wa ló máa ń fà á látara jíjẹ oúnjẹ tàbí mímu omi ẹlẹ́gbin ṣíṣe ìgbọ̀nsẹ̀ ní ìta gbangba tí ó jẹ́ wípé tí eṣinṣin bá bàlẹ̀ tó tún lọ bàlẹ̀ oúnjẹ èèmọ̀ dé nìyẹn láti dẹ́kun àrùn onígbáméjì ẹ jẹ́ kí á yàgò fún ṣíṣe ìgbọ̀nsẹ̀ ní ìta gbangba kí á sì máa fọwọ́ wa lóòrèkóòrè kí oúnjẹ àti omi mímu wa wà ní ìmọ́tótó kí á sì gba gbogbo ìdọ̀tí kúrò láyìíká wa rántí o ìgbọràn sàn ju ẹbọ rírú lọ ìkéde yìí wá láti iléeṣẹ́ ètò ìròyìn àti ìlànà ní ìpínlẹ̀ Ògùn. ẹ káàbọ̀ padà ẹ̀yin ará àti olólùfẹ́ tẹlifíṣàn yìí ìpínlẹ̀ Ògùn lórí ètò yìí kí ló ń ṣẹlẹ̀ ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ náà ni a ṣe ń jíròrò lé lórí ọ̀rọ̀ àrùn onígbáméjì wọn ní kí sòbíà tó dégbò oníkànbí là á ké sí wọn láṣẹ ní àlejò wa ní agbára ìpè kí wọ́n bá wa yànnà náà àwọn ọ̀nà wo ni a lè gbà láti dẹ́kun àwọn ará ilé náà wọ́n ní àǹfààní láti bá wa dá sí i ní pápápá ẹ ló ti wà ń pínlẹ̀ Ògùn ìlú wo gan apá àbúgan ló ti ṣẹlẹ̀. ẹ ṣe olóòtú
a ti ní àwọn ibi tí a ti rí ìdánilójú tí n bá ní ìdánilójú tí olóyìnbó ń pè ní confirmation pé ó ti ṣẹlẹ̀ kí n kàn nítorí ìbẹ̀rù nítorí ìbẹ̀rù àwọn ènìyàn kí n má pariwo púpọ̀ ṣùgbọ́n màá kàn sọ ti Ìjẹ̀bú North. Àríwá Ìjẹ̀bú. Bẹ́ẹ̀ni Ìjẹ̀bú North. Ẹ ká gbé ìpè yìí onímọ̀lẹ̀ láti Kọ́bapẹ́ ẹnìkan tó wà lójú ìpè kí a gbọ́ ohun tí wọ́n sọ fún wa. Ẹ̀lú ẹ káàsán o. Ẹ káàsán sáà olóòtú. Ẹ káàbọ̀ sórí ètò kí ló ń ṣẹlẹ̀. Ẹ̀kúṣẹ́ bàbá ẹ̀kúṣẹ́ yàtọ̀ ìlú. Àwa ni ẹ. Ẹ̀jẹ̀ mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín ni. Ní pápápá. Àlejò tó wà ní ọ̀dọ̀ yín tí ó ń tọ̀mọ́lẹ̀ sí ohun gbogbo nípa ti àrùn onígbá méjì. Wọ́n dárúkọ oògùn kan sí ìta lè fi sínú omi láti ta àwọn àìsàn tí a kò fojú rí tó máa ń wà nínú omi. Ọ̀sẹ̀ Yorùbá mú omi yẹn kò ní sí wàhálà tó ní sí pé kọ́lẹ́rà, táífọ́ọ̀dù, màlẹ́ríà. So orúkọ oògùn yẹn gẹ́gẹ́ mo fẹ́ kí wọ́n tún bá wa dárúkọ gbogbo ilé àwọn ẹ jẹ́ wòlíì mọ́lẹ̀ jẹ́ kẹ́mi kan ṣàlàyé fún pé wọ́n ò dárúkọ oògùn kankan wọ́n kàn sọ pé àwọn oògùn tí wọ́n fi ń fọ omi mọ́ ẹ lè lọ sílé ìtajà kẹ́ lọ béèrè pé ṣọ́ ní nǹkan tí ẹ lè fi fọ omi mọ́ àfẹ́ ṣe ìpínlẹ̀ ọjà ẹ ṣeun wòlíì mọ́lẹ̀ ẹ ká tọ́jú ara wa ẹ̀mí ò láàárọ̀ ẹ ṣeun gan ni o ẹ ká tẹ̀síwájú bí a ṣe ń sọ lọ tí pèmí bá ti wọlé àti madam ibi tí a ń sọ pé Ìjẹ̀bú North ni ẹ ti rí pé àrídájú ẹ ti wà tí a ti fìdí ẹ̀ múlẹ̀ ṣùgbọ́n yàtọ̀ sí omi yàtọ̀ sí nǹkan tá à ń jẹ ṣé kò sí ọ̀nà míì tí àrùn onígbá méjì tó fi ń wọlé wá ṣé wọ́n ń kó lára èèyàn bí kan ní ẹnìkan kó òun náà wá kó lára ẹ̀ bí a tó bá ti fọwọ́ kan tó kó ṣe pé nǹkan táwọn èèyàn máa fẹ́ mọ̀ nìyẹn kó tó ní kó máa sá fún yàn kò ń ṣe pé wọ́n kó lára èèyàn pé bóyá ó bọ̀ lọ́wọ́ àbí ó lọ́mọ ṣé wọ́n kó bẹ́ẹ̀. Olóòtú ẹ ṣe rí gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé àrùn táwọn sọ̀rọ̀ nípa ẹ̀ kòkòrò ló ń bá ṣiṣẹ́ mo dẹ̀ sọ fún wa lẹ́ẹ̀kan pé inú omi tẹ́ bá rántí gba COVID-19 yẹn náà kòkòrò ní kòkòrò àìfojúrí náà ni tó dẹ̀ yẹ wípé gbogbo ọ̀nà tí omi bá ti lè kan ara èèyàn ní ó ṣeé ṣe kí àrùn yẹn gbàdé ara ẹnìkejì bẹ́ẹ̀ ni fún àpẹẹrẹ nítorí ẹ̀ àwọn tó bá ti ẹ̀kú nípa kọ́lẹ́rà ìgan náà ó ní ọ̀nà tó gbọ́dọ̀ sí wọn kò kọ́ ń ṣòkúta kò lè gbé fún yàn. ẹ̀rọ àṣìbọ̀ lórí ẹ̀ ká lọ sọ́dọ̀ Àmùdá láti Kọ́bapẹ́ oṣù àwọn ará Kọ́bapẹ́ lọ́sàn-án yìí Àmùdá láti Kọ́bapẹ́ ẹ káàsán. Ẹ káàsán sà ẹ kú fẹ́ pèsè. Ẹ ṣeun Ọlọ́run ló ń tò ó yá ìbéèrè yìí ní pápápá. Ìbéèrè mi ìbéèrè kan tó jọ ọmọ fẹ́ kọ́ bá wa tàn mọ́lẹ̀ sí nítorí pé bí ariwo yẹn pọ̀ tí wọ́n nítorí ìbẹ̀rù wọn nílé máa tóbi báyìí nìkan yìí ti tẹ̀. A rí pé ìjọba wa lórílẹ̀-èdè yìí ní ìgbà tó pọ̀ àwọn nǹkan tó bá ti ní ṣe pẹ̀lú pé virus báyìí wọ́n máa ń polongo ẹ̀ gan-an ṣùgbọ́n nǹkan tó ń jẹ àwọn aráàlú níyà wọ́n fi hàn rí ibi tó ń ṣẹlẹ̀ láwùjọ. Èyí ni ìfẹsẹ̀ fún wọ́n ti ń polongo virus tó bá wà nílùú bẹ́ẹ̀ ni wọ́n máa gbọ́ igbe àti ìgbọ̀ wàhálà tá a ń là kọjá kò sówó kò sóúnjẹ àárọ̀ náà bá àárọ̀ mi ó káríwó ẹ̀ tó láti di fi aláàrùn COVID-19 wọ́n pariwo bí ẹni wípé ayé máa ya ni ilé ìfẹ́ tó àrùn dà ó jẹ́ ọba wa máa jẹ́ sí ìyà tó ń jẹ wá náà tó má jẹ́ ìnira àìsàn nìkan wọ́n máa sọ di ọba ní àárín ìlú ẹ ṣeun ẹ pé. Ẹ ṣeun gbogbo ohun tí a ń sọ yìí náà ara ìpolongo náà ni ètò tí tá a ṣe yìí máa ń ṣó kiri kí ni ọ̀rọ̀ àmọ̀ràn àti ìkìlọ̀ ẹ bá fún ọ
ìyẹn àwọn tó máa sábà ṣe kíní ṣùgbọ́n ká tó fún ọ níkìlọ̀ ẹ ká lọ sọ́dọ̀ ọ̀gbẹ́ni Akínọlá láti Ìjẹ̀bú Òde ọ̀gbẹ́ni Akínọlá láti Ìjẹ̀bú Òde ẹ káàsán. ẹ káàsán sọ àìpé oṣù. Ọlọ́run ló ń tò ẹ ṣeun. pr mi. kí ọ̀gá wa náà ọ̀gá ọ̀nà ẹ̀kọ́ wẹ̀ mímọ́ Ọlọ́run máa fún yín ṣe. àṣẹ. àwọn òbí tó ń gbìyànjú bó ti tọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí náà Ìjẹ̀bú Òde lèmi náà wà lògbó balẹ̀ dáná là ń bá kiri. àìbéèrè mi fún àlejò wa ni pé ǹjẹ́ ìgbésẹ̀ kan wà tí àjọ tó kójú tó wà yíká àdìmọ́tò tó ń gbé àbí tí wọ́n ń ṣe láti rí wípé àwọn tí wọ́n ń da ìdọ̀tí sí ojú títì láti inú ọkọ̀ orí ọ̀kadà ọwọ́ tó wọn tó ìbéèrè mi náà yìí lọ sàá ṣe é tó sùn. ẹ ṣeun mo fẹ́ràn ìbéèrè yẹn dáadáa ẹni tó mọ̀ yín náà ni wọ́n ní àwọn ìgbésẹ̀ wo torí mo wò ó ẹ̀yin lẹ jẹ́ olórí ẹ̀ka ìlera àyíká àti ìṣàkóso ní iléeṣẹ́ tó ń rí sí ètò àyíká àwọn ìgbésẹ̀ wo lẹ́yìn tí ń gbé máa sọ̀dọ̀ títí bí gbogbo ètò tí ẹ̀ ti ń ṣẹlẹ̀ láìmọye ìgbà tó gbé orí ọ̀kadà gan wọ́n ní àwọn ìgbésẹ̀ wo lẹ́ ti ń gbé. ẹ ṣe atọ́kùn àti ọ̀gbẹ́ni Akínọlá tó béèrè ìbéèrè yẹn adìyẹ ńlágùn ìran ara ẹ̀ ìyẹn ní òye ara ẹ̀ ní òjì àmọ̀ ṣẹ́rí ẹ̀ka tó rí sí mímójútó àyíká àti agbègbè wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́. ìkíní ni wípé ẹ máa rí àwọn òṣìṣẹ́ wa kọ̀ọ̀kan tí wọ́n wọ aṣọ aláwọ̀ ewé àti aláwọ̀ omi aró green over black tá à ń pè láwọn màṣá wa bẹ́ẹ̀ ni àwọn náà ń ṣiṣẹ́ ní àwọn ibi tó jẹ́ ibi ìta gbangba láti máa rí wípé àwọn ènìyàn wọ́n ṣe ohun tó tọ́ wọ́n máa mú àwọn ènìyàn ńgbà míì tàbá mú wọn lọ sí police station táwọn police station tó bá ti detain wọn tó bá ti fi wọ́n síbẹ̀ fún kílẹ̀ fi mọ́ àgbé wọn lọ sí court ilé ẹjọ́ àlọ́ dá wọn lẹ́jọ́ ńbẹ̀ oríṣiríṣi ọ̀nà yàtọ̀ sí àwọn ti màṣá àwọn tí mo mẹ́nubà yẹn oríṣiríṣi ọ̀nà nígbà ohun tá à ń pè ní ìkẹyìn oṣù tá à ń pè ní ìgbà gbálégbáta environmental sanitation bẹ́ẹ̀ náà àwọn òṣìṣẹ́ ní ẹ̀ka ìmójútó tí mo ń sọ yìí a lọ káàkiri gbogbo ìgbèríko gbogbo local government gbogbo ìbílẹ̀ láti rí wípé bá a ṣe ń lọ ń gbọ́ngbà míì a máa ń rí àwọn míì tó yẹ pé wọ́n á sọ sílẹ̀ pẹ̀lú àwọn security tó tẹ̀lé wa à dá wọn dúró à ní kan kó wọ́n á kó sínú mọ́tò à sì wọ́n dé ibi tó máa gbé dà sí. ẹ ṣeun wọ́n ti ní adìyẹ làágùn ìyá rẹ̀ ni kò jẹ́ kọ́mọ̀ ṣùgbọ́n ẹ̀yin náà gẹ́gẹ́ bí ọmọ ìpínlẹ̀ Ògùn àti ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́yin náà mọ̀ pé ìlera ó ṣe pàtàkì wọ́n ní ìmọ́tótó ó borí àrùn mọ́lẹ̀ bí ọyẹ́ ṣe ń borí ooru ẹ̀ka náà ṣọ́ṣe o kí a sì mọ̀ pé ẹ̀mí ò láàárọ̀ ẹ jẹ́ ká yàgò fún gbogbo àwọn tí ó lè mú kí àrùn onígbá méjì kó wà yíká wa ẹ yàgò fún sísọ àwọn ká ní short put ẹ yàgò fún omi tí ẹ mu àbí omi tí ẹ fẹ́ mu tí ẹ mọ̀ tó ti wá ẹ yàgò fún ẹ ṣọ́ra fún kẹ́ ẹ ti ṣàmọ́tótó àdúgbò yín kẹ́ ẹ ṣe mọ́tótó ẹ̀ kó mọ́ tónítóní àrùn onígbá méjì àrùn ibi kò ní yálé wa láṣẹ lédò wa ẹ ṣeun tí a pè yín ọ̀gbẹ́ni Olúwawẹ̀mímọ́ ọ̀nà ẹ̀kọ́ ànírọ́jọ́ mùsùlùkù torí bàbá gbọ́ ọ̀rọ̀ gẹ́gẹ́gẹ́ ibi kọ́ lágbèdì sí kójú báyìí lọ lórí ètò kí ló ṣẹlẹ̀ títí ọ̀sán òní ìpàdé wa tún di lọ́jọ́ ajé láṣẹ lédùbàrì tí ọlọ́ba fà bíbọ̀ ìsẹ́yìn Olúmọ̀ràn àbàdìgín lórúkọ tèmi tí ìpàrọ̀ orúkọ èsì tí ṣe ń jẹ́ àdírẹ́sì ire o ire kàbìtì.